Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọbẹ rẹ̀. Àwa àti àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ, ọwọ́ wa báyìí láàfi parí ayé wa. Kí wá ní tuntun tó jáde láti ààfin kábíyèsí ikú bàbá yèyé? Màá mú wá fún yín tí gbogbo wa jọ gbọ́ gẹ́gẹ́ bí wọ́n sì fi síta. Ṣùgbọ́n kí n tó mú wá fún yín, oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n ti ń kí àgbáyé Basọ̀run tìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí olóyè àgbà Alhaji Yusuf Akínadé Basọ̀run tìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Wọ́n ní all glory and adoration to the highest of all, the beneficent and the most merciful, for the 18th year anniversary of my accession to the throne of my forefathers as the Basọ̀run of Ọ̀yọ́ Kingdom, which is today, the 9th of May 2025. I extend my heartfelt gratitude to everyone who has wished me well and supported me in every possible way since the day I ascended the throne of my forefathers. Your unwavering support has been invaluable to me as we commemorate this significant milestone. I humbly request your prayers for more fruitful years to come. Gẹ́gẹ́ bí olóyè àgbà Basọ̀run tìlú Ọ̀yọ́ Alhaji Yusuf Akínadé bí wọ́n ti fi síta láti ṣe àjọyọ̀ ọdún kejìdínlógún 18th years tí wọ́n ti gorí ìtẹ́ Basọ̀run tìlú Ọ̀yọ́. Ẹ wá jẹ́ ká wo àwọn tí wọ́n ti ń kí wọn kú oríire. Ayé ṣebó ti tán Lateef Ọ̀pẹ́yẹmí, àwọn ní àjíǹde ara yóò mọ jẹ́ o, ìgbà ọdún kan ẹ ó pẹ́ lórí àpèrè náà inshallah. Alhaji Ibrahim Adékúnlé, àwọn ní Basọ̀run Ọ̀yọ́, happy anniversary, many more blessing anniversary on the throne of your forefathers, kára ó lé o. Bello Wahab, àwọn ní happy anniversary sir, kẹ́ẹ̀pẹ́ lórí àpèrè náà. Fọlárìn Ọláwálé, àwọn ní congratulations to you sir, I wish you many more years on throne. Adéoyè Suleiman, àwọn ní congratulations to you sir and many more years to celebrate. Amen. Bàbá kí ẹ̀mí ọlá ogun sir. Ibrahim Aládé Amusa, àwọn ní wàràǹfààná mọ́kànnà àlíyà bàbá mi, long life and prosperity inshallah rahman. Abdulaziz Taofik Abọ́láńlé, wọ́n ní congratulations bàmí Ọ̀ṣọ́run àgbà, ìgbà ọdún kan lórí àpèrè, bàbá kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ kí ẹ fi èrìgì jobi, ọ̀pọ̀ ọdún lẹ́ ó ṣe láyé lókè pẹ̀ lórí ìtẹ́, eléyìí ò ní jáse mọ́ lọ́lá Olódùmarè. Sakiru Adékúnlé ọ̀kan làwọn, wọ́n ní congratulations bàbá, more years to celebrate inshallah. Túndé Ìran Adéfisóyè, àwọn ní congratulations dearly, more beautiful years on throne of your forefathers. Sodiq Adékúnlé, bàmí kẹ́ẹ̀pẹ́ o, kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́, may your reign continue to be fruitful and successful on throne, kára ó lé o, bàmí Ọ̀ṣọ́run àgbàlagbà oyè.
ọ̀pọ̀ yẹn náà ni wọ́n ti fi ń ṣọwọ́ sí wa. ìta lè mú wá ń bẹ̀ òun náà ni ẹ ti rí tí a ti mú wá yẹn. ẹ̀yin náà lè fi ọ̀rọ̀ ìkíni tiyín sí bàbá àgbáòye Alhaji Yusuf Akínadé Basọ̀run tìlú Ọ̀yọ́ bí wọ́n ṣe pé ọdún 18 lórí ìtẹ́ Basọ̀run tìlú Ọ̀yọ́. ẹ fi ṣọwọ́ sí wọn. ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ tí mo ní ó jáde láti orí ìtẹ́ láti ààfin. ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ tí mo lọ jáde láti ààfin kábíyèsí ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́. nígbà tí àwọn ọba kan tí wọ́n kàn sí lásìkò tí àwọn ọba kan tí wọ́n ṣe ẹlẹ́mbẹ̀rún sí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwádé láàfin ni ọ̀rọ̀ yẹn jáde. mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bó ṣe jáde sí ọwọ́ àwọn oníròyìn. wọ́n ní the Alaafin of Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọwádé one has said harmonization of norms and values embedded in traditional institutions with the modern system of governance is the only antidote in reducing, if not totally eradicating, the problems of access to justice and conflict resolution in the country. Oba Ọwádé, who gave the advice when he received traditional rulers from Ìbàràpá area of Ọ̀yọ́ State, who paid him a courtesy visit. A release signed by the Director of Media and Publicity to the Palace of Alaafin, Bode Durojaye, quoted the paramount ruler as saying that it is imperative because socio-cultural norms embedded in traditional institutions have remained an integral part of the people. Alaafin, who declared that his good plans for the people of the ancient town of Oyo and Yorùbáland remain unshaken, noted that apart from being the powerful human tools for survival, the defined cultural norms and values also form the basis of existence of every civilized society, and they bring order which in turn makes the society devoid of any state of lawlessness. Any state devoid make the society devoid of any state of lawlessness. The Alaafin, who that he was not just a traditional ruler but also a key figure who should serve as a bridge between traditional institutions and modern governance, said, and I quote, "The Alaafin stool is a symbol of cultural pride, unity, and the enduring legacy of one of Africa's most powerful empires. The Oyo Empire was once the political and military stronghold of the Yoruba people, renowned for its administrative sophistication, military prowess, and cultural influence. The Alaafin, as the paramount ruler, has always been the custodian of its traditions, the unified force of the Yoruba people, and a bridge between the past and the future." Oba Ọwádé, who solicited for the same support, accorded his predecessor, late Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí Kẹta, assured the Ìbàràpá monarchs of following his indelible traits. Earlier in his address, the Olú of Yorùbáland, Ọba Jimoh Ọlájídé Títílóyè Asorolu Àyìnlá Karùn-ún, who led other Ìbàràpá monarchs on courtesy visit, said, and I quote, "As the Alaafin assumed the sacred responsibility, we are confident that your wisdom, leadership, and dedication will further strengthen the unity and progress of Oyo Kingdom, Yorùbáland, and Nigeria at large. You are on the threshold of history as the successor to Ọba Adéyẹmí III,
one of the most influential and longest reigning monarchs in Yorùbá history. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta, òun náà ni ẹ ṣe gbọ́ tí a mú wá fún yín yẹn tí ẹ̀yin náà ti gbọ́. Tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn òun náà ni wípé wọ́n ní kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwádé Aláàfin tìlú Ọ̀yọ́, wọ́n ló ń jẹ́ kó yé wa wípé ìfẹ́ ìṣọ̀kan ló lè mú àlàáfíà wà nílùú nílẹ̀ Yorùbá, tí ó sì lè mú kí àjọṣepọ̀ tó lóòrìn, kí ìlọsíwájú rere kó lè máa bálẹ̀ Yorùbá káàkiri àgbáláyé. Kí ni èrò àti òye tiyín lórí ilé tó tún jáde láti ààfin kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọwádé àti Aláàfin ọba Abímbọ́lá Akeem Ọwádé Aláàfin tìlú Ọ̀yọ́? Bákan náà, ẹ̀yin náà lè fi ọ̀rọ̀ ìkíni kú oríire tiyín, ẹ lè fi ṣọwọ́ sí wa láì kọ́mẹ̀ntì nísàlẹ̀ fídíò yìí láti kí àgbáòye Alhaji Yusuf Akínadé Basọ̀run tìlú Ọ̀yọ́ bí wọ́n ṣe pé ọdún kejìdínlógún 18th years lórí àpèrè Basọ̀run tìlú Ọ̀yọ́. Ẹ fi ṣọwọ́ sí wa láì kọ́mẹ̀ntì nísàlẹ̀ fídíò yìí, á kà á yóò sì dọ́dọ̀ bàbá. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.